Alhaji wa Muhammadu Taofik Akeugba Gold, ọlọ́run bá mi lọ́rẹ̀ mi yín àlùbáríkà ọlá níbi Muhammad. Alhaja wa Kafilat Kaula, ọlọ́run bá mi lọ́rẹ̀ mi yín, ọlọ́run bá mi ṣe dáadáa fún yín àlùbáríkà ọlá níbi Muhammad. Alhaji wa Shakirudeen Ọ̀kanlọ́mọ Adébárè, ọlọ́run bá mi ṣe dáadáa fún yín àlùbáríkà ọlá níbi Muhammad. Nǹkan tèmi kàn fẹ́ sọ contribution tèmi, mo fi ọlọ́run mo fi bẹ̀ yín, mo fi ànábì wa Muhammad mo fi bẹ̀ yín. Mo ní nọ́mbà Shehu Akeugba Gold lọ́wọ́ dáadáa, ṣùgbọ́n tí mo bá pè wọ́n, tí mo bá sì sọ pé mo ti pè wọ́n á ti sọ̀rọ̀, obìnrin ni alájà wa Kafilatu Kaula, ẹ̀yin àtọ̀rẹ́ yín ẹ ti jọ sọ, ẹ ti pa ẹ ti kún, kò kì í ṣe bẹ́ẹ̀. Mo fẹ́ bẹ̀ yín, mo fẹ́ rọ̀ yín nítorí àwọn tí ń wò wá, ẹ dákun. Lóòótọ́ mi ì gbọ́ ohùn Alhaji Akeugba Gold pàápàá, mi ì gbọ́ ohùn Shehu Akeugba Gold rárá, mo gbọ́ ohùn Alhaji wa Ọ̀kanlọ́mọ nípa bọ́rọ̀ náà ṣe ń lọ. Èṣù ni o, ẹ má jẹ́ ká gbà láàyè, ọmọ ìyá kan náà ni wá o. Ẹ rántí àwọn oyè tẹ́ ẹ jẹ, oyè ńláńlá lẹ jẹ nídìí ẹ̀sìn o. Shehu Akeugba Gold, Wàsíìrù lè mùsùlùmí náà, gbogbo Ọ̀yọ́ stéètì, oyè tóbi o. Lẹ́yìn náà alájà wa Kafilatu Kaula, àáfà obìnrin ní o. Ẹ dákun, ẹ fi kún sùúrù yín o, ẹ dákun torí Ọlọ́run, ẹ dákun, kò ní bàjẹ́ fún yín. Ó mọ̀lẹ̀ mọ́mì náà tì gbogbo Ọ̀yọ́ tilé toko. So mo dẹ̀ gbà yín, mo sì fẹ́ràn yín. Bẹ́ẹ̀ náà làlájì wa Taofik Akeugba Gold, mo gbà yín, mo fẹ́ràn yín dáadáa. Bẹ́ẹ̀ náà làlájì Shakirulai Adébárè Ọ̀kanlọ́mọ, ẹ dákun. Èmi ò bẹ̀rù èèyàn, Ọlọ́run ni mo bẹ̀rù. Torí ẹ̀ mo máa try láti sòdodo. Mo fọlọ́run bẹ̀ yín, ẹ dákun. Ẹ má jà mọ́. Ẹ pé mo wò pé àwọn NEPA tún ti ṣèṣe wọn. Mo wò pé kángun nǹkan kan náà jọ ni gbogbo wa. Ẹ dákun torí Ọlọ́run. So nígbà tí a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé wàyí tọ́ ìfà táà mílẹ̀ mọ́mìnà kí tátà lò, tí àwọn tọ́ ìfà méjì nínú àwọn mùmínì, àwọn ìjọ méjì tó bá ń ṣe fàǹfà láàrin ara wọn, fásìlì ó bẹ́ẹ̀ náà mọ̀. Ẹ try kẹ́ ẹ ṣe àtúnṣe láàrin wọn. So èmi mọ̀ yí pé kò gbọ́dọ̀ sẹ́ni tí ó bàgátí nínú yín. Kò sẹ́ni tí ó bàgátí. Kò dẹ̀ sẹ́ni tèmi ó bá jà láàrin èyí méjèèjì. Ẹ bá ń sọ fún ọkàn tán jẹ́ kò sẹ́ni tí mo lè bá jà o. Ṣé Alhaji Ọ̀kanlọ́mọ ni mo fẹ́ bá jà ni? Kò sẹ́ni tí mo lè pín bá pè Alhaji Ọ̀kanlọ́mọ pé ó tó àbàjẹ́ lọ́dọ̀ ara wa débẹ̀. Wàláì àbàjẹ́ débẹ̀ lọ́dọ̀ ara wa. Pé kí wọ́n á pè Alhaji Ọ̀kanlọ́mọ pé ẹ dákun, ẹ bá ń dá dúró, wàláì wọn á dúró. Látọdún tá a dẹ̀ ti jọ wà, Alhaji Ọ̀kanlọ́mọ ó mọ̀ mí dáadáa. Wọ́n dẹ̀ láwọn tán ti wá sọ́dọ̀ mi rí l'Amẹ́ríkà, ní Canada, ní London. Torí mo láìkì Alhaji Ọ̀kanlọ́mọ nípa pé ẹni tó bá máa ń wádìí, mo máa ń láìkì ẹ̀. Tó bá máa ń tọ gbogbo èèyàn, mo máa ń láìkì ẹ̀. Kí ni o fẹ́ pé mo ṣe? Tó tẹ́ bá béèrè mi, bàbá yẹn lọ́dún tá a lọ ọ̀dọ̀ wọn o, báyìí kàṣà dáadáa náà bá pàdé. So ọlá yẹn náà ní kẹ́ ẹ wò mọ́ mi lára. Alhaji Ọ̀kanlọ́mọ, ẹ dákun, gbogbo tó bá wà ńbẹ̀ ẹ bá a ṣètò ẹ̀. Wọ́n máa fi wá rẹ́rìn o. Kíní kan ẹ̀tẹ́, kíní kan lẹ̀tẹ́, kíní kan. Mi ò fẹ́ sọ̀rọ̀ àlùfàǹsá, ẹ jọ̀ọ́. Alhaji Ọ̀kanlọ́mọ, ẹ̀yin lẹ máa bá ń ṣiṣẹ́ náà, ẹ bá mi sísì fáyà, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Alhaja Kafilatu Kaula, ẹ ṣe sùúrù torí Ọlọ́run. Mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹ kì í ṣe obìnrin o, ọkùnrin ni. Torí pé obìnrin tó bá ti nímọ̀, ó ti dọkùnrin, ó sì ti dẹni àpọ́nlé. Ẹ wá tún wo oyè tí Ọlọ́run fi yín jẹ nílùú Ìbàdàn. Kò yí sí náà, kò yí sí. So ó dàgbà tọ́lọ́run ti wá gbé yín ga, ẹ̀yin náà ẹ túbọ̀ múra, torí pé oríṣiríṣi nǹkan ni ó máa ṣẹlẹ̀. Wàláì kò sẹ́ni tí ò ní mọ̀ ní challenge.
kò sí ẹni mo fi ń wo àwọn ẹlòmíín gbà tí ṣẹlẹ̀ àwọn àfáà míì ọjọ́ ti mú wọn nígbà tí ọmọ kan pààyàn pé iṣẹ́ báyìí lèmi ń ṣe iṣẹ́ wo ló ń ṣe òpùrọ́ iṣẹ́ wo ló ń ṣe ọ̀ ń tajà bí ń bọ́ lọ ti rówó tó fi ń tajà ẹ wò ẹ má jà ṣàbòsí mọ́ ẹ má tún jẹ́ ìyá lọ bòmí ẹ dákun mo fọlọ́run bẹ̀ yín ẹ dákun torí Ọlọ́run torí Ànábì Muhammad ẹ jẹ́ kó tán pátápátá pàápàá kẹ́ wọlá oṣù Ramadana tó wọlé dé yìí ẹ dákun kò ní bàjẹ́ fún yín àlùbáríkà ọlá Ànábì Muhammad so ọmọ tó ṣe rán dandan èmi mọ̀ yìí pé ìdájọ́ Ọlọ́run kódà báwo èèyàn bá ṣàbòsí tí wọ́n bá dájọ́ dáadáa Ọlọ́run ọba ó tún ẹjọ́ yẹn dá ṣùgbọ́n ó ti dá wàhálà lé ó ti dá lẹ̀ náà so ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfáà àwọn. Wọ́n rẹ̀ lọlẹ̀ dí àbí ẹ dákun ẹ bá ṣe kó ṣe dáadáa ẹlòmíì jìnnìjìnnì ti bò ó mò ń ṣiṣẹ́ má rò pé ṣẹ́ẹ̀kan náà iṣẹ́ àfáà mọ̀ ṣe bẹ̀rẹ̀ aláṣẹ iṣẹ́ wo ló ń ṣe irọ́ ló ń pa iṣẹ́ àfáà ló ń ṣe èyí ń ṣiṣẹ́ àfáà kò sọ kò ní ọpurọ́ bó bá ń ṣiṣẹ́ àfáà kò nítumọ̀ pé kò ọpurọ́ ṣe bí iṣẹ́ òun làwa ń ṣe látijọ́ yìí ẹ dákun sí ọ̀rọ̀ yẹn ń kílẹ̀ dáadáa ọ̀hún ṣiṣẹ́ àfà kò nítumọ̀ pé nígbà tí wọ́n ṣiṣẹ́ àfà àwọn ń purọ́ ṣe jálàbí à ń sọ̀rọ̀ bákàbà mo rí kan nu wọn jọ ni tó gbọ́n táwọn kan gbómi dání tán sàṣàlátù kí nìyẹn kó bá kí ló àfẹ́tì nínú ìsìlámù nísìn ẹ sá kún fún ìlara tó yẹ pé ẹ̀yin gangan lẹ́ ń hùwà bàjẹ́ jù so wàlá tó sàkú àǹfóṣàkú wà aláwọ̀ alámọ̀bímọ̀ nítakọ̀ ẹ má fọra yín mọ́ Ọlọ́run ọba ló mẹni tó mọ́ so torí Ọlọ́run torí Ànábì Muhammad gbogbo wa kódà àtàwa tá à ń kílèmù pa àlùsúnà ni wá bó tẹ̀ yẹ pé rọ́ ni kò sí àlùsúnà kan gbogbo mùsùlùmí lálùsúnà ẹja ṣe jẹ́jẹ́ ẹja fìfẹ́ bára wa lò ẹ lè àtàkì wa ká gbà á lè gbà fún yín láéláé torí pé gbogbo ògbà ṣẹ̀rí àlá náà gbé dání àdẹ séré àsùn à ń wo tíra à ń ṣàdúrà a sì dó lórí mọ́ní àjù a sì mọ̀ yí pé à ń bá ti wá lọ lórí dáadáa ṣé báwọn kan ni máa kan tó wà ń lọ ni mo fọkọ bò láṣìírí tí ó mọ bú gbogbo èèyàn tí ó mọ ní ẹyà kan pa alágbájá ẹni tí ó pa àyà tó ní kan pa so ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wóró sẹ́mọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ kójú mọ́ tiwa nínú Islam ẹjẹ́ àwọ̀wọ́ ẹ̀bọ̀lẹ̀ o Ọlọ́run ní jẹ́ ká rí láburú Ọlọ́run fún alẹ́ mi àti àlàáfíà kò sì ní bàjẹ́ fún wa o kò ní yẹ ẹlẹ̀ fún wa o àlùbáríkà Ànábì Muhammad so àwa la bẹ̀rẹ̀ ààwẹ̀ ọdún ìta fẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run jẹ́ àparí ẹ̀ láyọ̀ o gbogbo tí jẹ́ láburú kò ní ṣẹlẹ̀ sí wa o
àlùbáríkà Allah nípa Muhammad wọlá ògbó Ọlọ́run wọlá àṣẹ Ọlọ́run. So ọmọ tó pààyàn ẹ dákun ẹ dá ẹjọ́ tó dáa fún o, ẹ dá ẹjọ́ tó dáa fún, ẹ má ṣe ní bòńkẹ́lẹ́ o. Tó bá káàyàn, àwọn tó bá kà ẹ lọ́ọ́ mú wọn o, ẹ lọ́ọ́ mú wọn o. Ẹ̀yin ọmọge, ẹ̀yin obìnrin, ẹ náà ẹ sì jẹ́jẹ́ o. Ẹ̀kọ́ ni kíní ìjẹ́ fún gbogbo everybody. Ọlọ́run alágbára yóò ṣàánú fún wa o. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn nǹkan tó tọrọ tó fi ṣàdúrà, ó ní Allahumma inni a'udhu bika minal jubni wal kasali. Ọlọ́run ṣọ́ mi níbi ojo. Tí wọ́n á ní ṣe wọ àfáà mi fẹ́ lè máa tọ́ sókòtò nígbà tí wọ́n kó kọ́mẹ́ǹtì burúkú bò bínú kan jálàbí jálàbí iṣẹ́ ni jálàbí kò yé ni jálàbí ẹnìkan gbólógbò sínú apẹ jálàbí kọ́ ìṣègùn ni. Ẹ má máa múmu lómù kán gbé ológbò sínú apẹ kán jó ìṣègùn ni. So ṣé ẹ dákun ṣé ànábì fún yàn ní nǹkan jíjó, ẹ̀yin tẹ́ wá ń jó aláǹgbá tẹ́ ń jó kinní kí lẹ fi yàtọ̀? Ẹ̀yin tẹ́ ń jó alálàǹgbá tẹ́ ń jó ná kí lẹ fi yàtọ̀ pẹ̀lú ẹni tí ń jó ológbò? Oníṣègùn ni gbogbo yín, ẹ mọ̀ pé ṣègùn ní jálàbí mọ́ tá à ń sọ fún yín nù. Jálàbí pẹ̀lú rúkìá náà jọ ń ṣiṣẹ́ pọ̀. Jálàbí ní sí àfà, àdúà ní jálàbí, àdúà àti rúkìá káhàntú iṣẹ́ jálàbí ni. So kò sí à ń jó orí ọká, à ń jó orí èrè. So ṣe lọ sọ fún Adébóyè kó fi pásítọ̀ lẹ̀ àbí kẹ́ sọ fún àwọn wínà ẹnìkan fi sẹ́lẹ̀, ṣé kò só níbàjẹ́ nínú pásítọ̀ tó ayé pé àwọn àfáà náà dáràn. So ẹ bá lè náwó fún àfáà rẹ̀ jẹ́ ó náwó fún. Ṣé báwa náà rèé lónìí àwa tá à ń ráre kiri níjọ́hun. Ọlọ́run wá ṣàánú wa, ẹjá gbó bàfà. So bọ́lọ̀ bá rore ròyàn ó kí n ṣe èmi tí mo bá ń sọ̀rọ̀ ẹ nísìn ẹlòmíì ti ń sá tí mo họ tí ń ṣe mọ̀wé tẹ́ ń wò lásán ilé mẹ́rin ni mo ní mọ̀wé nílé gbẹ̀kọ̀ tó tóbi. So owó ta ló sọnù, owó bàbá ta ló sọnù bọ́dún tá ti bá bọ́dí láti 1979 ni mo ti ń ṣe dáwà. 1979 ẹ lọ bèrè wò lọ́wọ́ àwọn tó bá gbọ́dọ̀ mi kọjá. So ní mọ̀wé lásán building mẹ́rin tó lálàáfíà. So ká tó wá sọ pé mo nílé nílùú Ìlọrin, mo nílé ní federal capital l'Abuja. So ṣé ọmọ ẹnìkan sọnù àbówó ẹnìkan sọnù? Bí a bá sì wá sọ́dọ̀ mi báyìí á bá mi free ni mo free, mi ò rẹ́ nìkan ṣe. So mo ní estate, mo ní gbogbo nǹkan, kí ni mo fẹ́ máa deny iṣẹ́ mi fún? Ẹ wá ń gbọ̀n adúrú tá a ní kò gbọdọ̀ pọ̀ tó báyìí kọ́ ká mọ̀ sí ká mọ̀ fi nǹkan kún, kí lẹ̀ fi ń kún? Bẹ́ẹ̀ bá ní nǹkan lọ́wọ́ tó dá ẹ lójú tẹ́ bá ṣàdúrà fún yàn tádùá rẹ̀ bá gbà, ẹ̀yin náà ti wà nù gbádùn nìyẹn. Kí ló ń ṣe yín? Ẹ̀yin àfáà ẹ lọ tún wàrà iṣẹ́, ẹ lọ tún wàrà iṣẹ́ ní sí àfáà, iṣẹ́ ní sí àfáà. Èyàn dẹ̀ ń ṣiṣẹ́ àfáà kò sọ pé kó mọ̀ ní dúkìá tá a bá kọ mọ̀, kò sí problem. Ẹ wá ń gbọ̀n bí ẹ̀sìn wáyé ẹ̀yin àfáà ẹ lọ níṣẹ́, iṣẹ́ òfò lẹ̀ ní. So ẹ̀yin mọ̀ ntí gbogbo iṣẹ́ yòówù tó o bá ń ṣe tẹ́mọ́lẹ̀ wàá tẹ́mọ́lẹ̀ ni. Mi ò fẹ́ máa sọ fún yín. So ẹ tẹ́mọ́lẹ̀ tọ́rọ̀ bá ti ń ṣẹlẹ̀ ẹ máa dìfẹ́ǹdì mọ́ní àjùtẹ́ bá wà, ẹ má máa yẹ̀yẹ́ mọ́ní àjùtẹ́ wà. Sáwọn ìdímù sáwọn iṣẹ́ pásítọ̀ wọn iṣẹ́ wo ló ń ṣe? Tí wọ́n bá tiẹ̀ níṣẹ́ míì wọ́n tẹ́mọ́lẹ̀ ni. Ìṣe pé kẹ́yìn àfa máa ṣe kí lẹ ní gan ẹ máa gbọ̀n. Ẹ ti gbàgbé ọ̀rọ̀ ànábì Muhammad tó ní Allahumma inni a'udhu bika minal jubni wal kasal. Ọ̀pọ̀lọpọ̀ olè ṣàdúà ojo gbogbo iṣẹ́ tó wù kẹ́ máa ṣe ẹ tẹ́mọ́lẹ̀. Ẹ bá dáko ẹ tẹ́mọ́lẹ̀, ẹnìkan ní báyìí dóko ẹnìkan òróko. So iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn ẹ gbé lárugẹ dáadáa ni ẹ máa ṣe, ẹ jẹ́ kí dáadáa ó pọ̀. Tẹ́ ẹ bá ti ṣaburú èwo la nílé fi ṣe ẹniyàn gan kí làwọn àfáà àti ẹ̀ ní gan táàsẹ̀ tó ń lọ bó ṣe wá nítorí ẹlòmíì akọ́ ilé kan akọ́ méjì ó tán, akọ́ mọ́sálásí só parí
níbi táwọn ọmọ kéékèèké tó yẹ pé òní lásán ni wọ́n ń kọ́ ó lè jẹ́ track ẹyọ kan lásán lẹ́lòmíì ń kọ́ á dẹ̀ make millions ara private jet kí làáfà èèyàn kó 2 million dání ó na fàáfà rẹ̀ ó kó 3 million dání ó na fàáfà rẹ̀ kan wá ń sọ jargons ṣé nǹkan mi ò fẹ́ sọ̀rọ̀ àwẹ̀ ń bọ̀ so ọlọ́run á ṣàánú fún wa ẹ dákun ẹ̀yin èèyàn wa tẹ̀ ń comment èèyàn lè comment kó dáràn o kí wọ́n track ẹ̀ kí wọ́n sì mú tó bá lọ deform èèyàn pé deformation of character kò dáa rárá so kálukú tí ń kọ́wọ́ ẹ̀mọ́ ẹ̀ bọ́sọ̀ òfin sì wà o ìjọba sì lófin so ẹnikẹ́ni ẹni tí kò bá sí skeleton nínú kọ́ńbọ̀dù rẹ̀ wọ́n á lè fi wọ̀ sí lọ kó gbà o ẹ̀yàn máa kíyèsí bẹ́ẹ̀ nìkan bá attack mi báyìí máa bù padà nítorí pé bóyá ó lè rí kọ̀rọ̀ kan àbáṣírí kan tó fẹ́ tú máa lè fún láàyè pé kó wá dáadáa pé mo sọ̀rọ̀ ó dẹ̀ fún mi lésì máa wá tú àṣírí ẹ̀ bóyá ó rí àdó lọ́ọ̀ mi rí ni o bóyá ó rí orí ọká lọ́ọ̀ mi rí ni o bóyá ó rí ẹbù kan lọ́ọ̀ mi rí ni o tí mo fi ń pamọ́ tí mo lò fún ẹ̀ síbí wàá dẹ̀ túngbà náà so gbogbo àfa àpáta wàlúkúlẹ̀ álẹ́mì àfọwàtì kò sẹ́ni tí ò lè ṣe mistake kò sẹ́ni tí ò lè sì wí kò sẹ́ni tí ò lè sì sọ kọ́lọ́run bá kó ṣàforíjì fún gbogbo wa alùbẹ́rẹ́kọ̀ alánibẹ́ àmọ́mọ́ akúlùkúlẹ̀ ásá wàṣàkúrò láàlí wà lákùn mo ti sọ eléyìí kọ́lọ́run ṣàforíjì fún mi kó ṣàforíjì fún àwa náà gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ ẹ dákun kí kálukú wa ká bẹ̀rù Ọlọ́run gbogbo ẹ̀yin blogger ẹ dákun ẹ jẹ́ kí gbogbo wa ká bẹ̀rù Ọlọ́run bá lágbára yóò ṣàánú gbogbo wa gbogbo tá à ń fẹ́ lọ́lọ́run yóò ṣe fún wa ẹ rọra máa yí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ dákun so torí pé ojú wa etí wa ń tá a bá fojú wa wò ń tá a bá fetí wa gbọ́ àti ọkàn wa ń tá a bá fi rò kó lòó láyéka kánà á ní ọmọ sí wòlà ọlọ́run bá ó béèrè lọ wa o ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa o ọlọ́run bá lágbára yóò ṣàánú fún wa o yóò dáàbò bò wa yóò ṣọ́ dúkìá wa yóò ṣọ́ ara ilé wa yóò ṣọ́ àwọn ọmọ wa ọlá níbà àwọn ọmọ bíákìlá ọlọ́wọ́lá kúwàtà ìlà abẹ́lá ìlà sí mashallah lágbàtìlá.